ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹwọ fídíò tí wàá lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa play fún nínú fídíò ẹwọ oríṣiríṣi ọ̀rọ̀ àṣírí ló tú jáde síta nínú fídíò ẹwọ sọ oríṣiríṣi nǹkan tẹ́ máa farabalẹ̀ tẹ́ máa ní àǹfààní láti jẹ lórí ìkànnì lẹ́nu tó wáyé kí gbàgbọ́ kọ́ ní ẹ̀dá àpò àlọ́ ìkànnì ẹ like comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíò wa kẹ́ bá máa jẹ ìgbádùn àwọn content bá ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí àwa kì í sọ ìtọ́ba wá síbí láti wá sọ adékẹ́ àti ìwádìí dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ ẹ̀wù ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ẹ̀jọ̀ ẹ̀dẹ́ká wo fídíò yìí. Aago méjì òru la ṣe tán ló bá ní sáré gbogbo pé kò máa jíbọ̀ mo gba bínú mo bá èmi náà bá àjọ pàdé lójú títì ni ó tiẹ̀ fẹ́ kọlù mi ibi tó ń sáré yẹn dé ó ń sáré bọ̀ ló ń wa mọ́tò yẹn bọ̀ báyìí ló ń sá mi ò lè gbàgbé láéláé ní ìlú ayé oníjìsẹ́ǹgì àwọn oníjìsẹ́ǹgì náà rí o èyí náà wá wo jìsẹ́ǹgì báyìí o ṣé ilé ìwọ̀n á ṣe senior jìsẹ́ǹgì ló tún fẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí pariwo ní wọ́n ní sàrún kọ́lé tó le dulé Ọ̀ọ̀ni lọ mo ní wọ́n ní gbogbo owó Ọ̀ọ̀ni ló ti jí tán o wọ́n ní mo ti sọ wọ́n ní mo ti gbẹ́ wọn lẹ́yìn ju wọ́n máa bẹ́ mi lórí wọ́n máa fọ̀dà kan ó tiẹ̀ dábẹ́ ó kọ́lé tó jù mí lọ ṣèbí bàbá máa ń gbàdúrà kọ́ oníṣàrùn jẹ́ àti ẹ̀pá náà tẹ̀ ó yájà lọ lé ẹ̀ bá ṣe ṣe lọ́jọ́ ẹ̀ náà ni o ọtí náà la gbé jáde o ṣàrùn ti pé wà ó yá ni o ó ní tó ju bẹ́ẹ̀ lọ o ẹni tí wọ́n bá lówó lọ́wọ́ ló máa ń yá owó inú mi dùn lẹ́nu ayọ̀ mi kún lágbára Ọlọ́run lókun náà oríire báyìí tí wọn náà ṣe gbogbo ẹ̀yin náà tẹ́ ń bùsùn tó sẹ́ǹgì tẹ́ ń fẹsẹ̀ rìn ìlú ọdún àfẹ́rù ẹ má rò pé àwọn tó láyé àwọn alálẹ̀ àwọn erin lẹ́fẹ̀ẹ́ orí yín o wọ́n rí yín o tẹ́ bá fi nìkan ṣe bẹ́ẹ̀ náà ṣe gbé sàrùn ká ọlọ́run àgbẹ̀yìn náà. eléyìí tí ẹ kéré inú tọ́lọ́ ti ṣe fún ọjọ́ kan mo ń retí gómìnà ní ààfin náà ní bí abí ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn gómìnà bó ti pè mí ó lóun ní pẹ́ dé mo bá rí mọ́tò dúdú kan náà tó yọ wọn da kiri bò lójú ó sáré pààrọ̀ wọ́n ní gómìnà sílẹ̀ mo bá ṣe gbèrè wọ́n ní rárá kábíyèsí aláṣẹ kì í ṣe pé wọ́n ní sàrún ni mo ní mo dára sàrún báwo dúdú bọ̀ ló yọ gbòógì báyìí láti tó bí mẹ́fà tí mo ti rí lọ́wọ́ ẹ̀ ó tiẹ̀ ti sún èbì kan láì tí lágbára Ọlọ́run oríire tó tún ṣe lénìí eléyìí ó rà fún ọjọ́ bí ẹni oríire náà abáyabáta wọn ní ọjọ́ òní ìwọ náà ó wẹ̀ yẹn wò ibi tó ti ń bọ̀ ìwọ náà fa àwọn èèyàn lọ́wọ́ sókè nígbà ọ̀kan lágbára Ọlọ́run Olódùmarè bó ṣe ra ọkọ̀ tuntun lénìí nǹkan tuntun a máa bá yín wá yíyẹ ló ń yẹ yẹlé dídẹ ló ń yẹ àdàbà bó ṣe ń yẹ kò ní yẹ sílẹ̀ ẹnu tí ò kì í tí ò ní tí lẹ́gbẹ̀ẹ́ òun tí lọ́gbà gbogbo ayé ò ní lù fún ẹ ó ṣe wúre kan lánàá ojú ẹbọ ẹlẹ́bọ lẹbọ ẹ ṣe fín lánàá ó tún ṣe mí lénìí àdúrà máa gbà ọ ọ̀nà á máa là ọ gbàdá ó lè ayọ̀ ń ṣe gbogbo ayé ò ní lù fún ẹ. nígbà tó kọ́lé náà ilé náà ṣe rẹ̀ gẹ̀rẹ̀ mo débẹ̀ mo ní eléyìí ń tòótọ́ o kí leléyìí ní ìdí àpá náà kẹ̀kẹ́ tó bá mú yẹn nǹkan tó yọ mọ́ mi lára tó kó lọ sí Ìbàdàn àbí tó kó lọ sí Èkó àbí kó lọ bòmí tí ò já mọ̀ sí ṣáwọn èèyàn àríṣẹ́ ṣe ń fẹ́ wọ́n ní sàwọn máa ṣe tiẹ̀ lọ. bá ṣe pa náà tẹ̀ gẹ́gẹ́dẹ́ nílé náà rí sàrún bá tún dé o ló bá tún lọ kó gbòǹgbò mi àti ọ̀kín mi wọ́n ní kábíyèsí aláṣẹ èmi náà fẹ́ kó gbòǹgbò àti ọ̀kín kó máa fò káàkiri inú ilé mi kí ni ìyàtọ̀ ọkọ sàrún ní ìṣàtọkọ ní kò sí ìyàtọ̀ ń bẹ́ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè ó ṣe ń dọ́gba torí pé ṣẹ́rí ìka ò dọ́gba ó máa dọ́gba lórí
rò pé kò tí kàn yín lórí àpèsè adániwáyé má gbàgbé ẹni ọ̀rọ̀ Sàrán mo ti sọ fún yín ọ̀rọ̀ tí mo sọ ẹ̀kọ́ ìpọ́jú mẹ́wàá láti lo mọ́tò mọ́ ajújú mẹ́wàá lọ tí mo ti ní tiẹ̀ mọ́ ó kàn ní kábíyèsí mo tún fẹ́ fi lè ṣe àmọ́ Sàrán ilé wàrà nígbà ọ̀gá owó ti pọ̀ àti cs ilé dọ́bù tiẹ̀ lọ́wọ́ náà fún gbèsè ayé ẹ̀ lé lágbára ọlọ́run ló inú mi dùn sí inú ọlọ́fin yọ sí torí inú mi máa ń dùn fún oríire tó gba ilé ìwé àbá ìkàlẹ̀ ó wá ní oríire yẹn lè ní wọ́n ṣe torí ẹ̀ torí àwọn tó kù àwọn méjì wà bí wọ́n ṣe wojú ọlọ́run àǹfààní tó ní bóyá tó ń súnmọ́ ìgbẹ́ náà ọlọ́run ti gbé sókè náà báàbí náà fà mí sókè ṣàlàṣọ kó fà wọ́n sókè kí àwọn náà ọlọ́run ló máa bá mi yọ́nú sí wọn. lórí ìdí àdìmúlà yìí eku kó ké bí eku lórí ìtẹ́ àdìmúlà kẹyẹ kó ké bí ẹyẹ fún lórí ìtẹ́ àdìmúlà ọmọ èèyàn kó máa fọ ọdún lọ́jọ́ kí lọ síwájú kó túbọ̀ máa dé báyìí oríire ẹlẹ́ni kò ń ṣe torí ẹ̀ mo lè fi ń gbàdúrà torí àwọn orí tó ọmọ ọlọ́fin yọ sí ẹ àpèta fi ṣiṣẹ́ lẹ́rọ náà ń jẹ ti ẹ̀mí àdúrà gbígbà àdúrà náà ni Olódùmarè ló dá àpèta àti oríṣiríṣi rí báyìí agbára Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó máa gbé ẹ̀ka gbàdá ó lè ayọ̀ iṣu gbogbo ayé ò ní lù fún òní ṣubú òní dànù oníjísẹ́ǹkì ló ti di oní Lexus lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣẹlẹ̀ sẹ́ àwọn èèyàn kan náà rí láyé torí kò sẹ́ni tó mú nǹkan wá sílé ayé kò sẹ́ni tó máa mú nǹkan kan lọ. àti mo fẹ́ gbẹnu lọ́rọ̀ láyé tí ń wò mí pé ẹtú tó fẹ́ gbẹnu lọ́rọ̀ ẹ̀ tó bá ń bá mi fà á ní kábíyèsí alájẹ dìsẹ́ǹgì tèmi tuntun ni o tuntun ni mo lò onírasẹ̀ bíi ti gúgúrú ní dìsẹ́ǹgì tó ń tuntun ẹni kò ti gbójú pamọ́ ó ní 2014 mo ra dìsẹ́ǹgì yẹn ó tún gapá lórí dìsẹ́ǹgì yẹn gbọ́dọ̀ gbé dìsẹ́ǹgì yẹn jẹ́ sí nìsín ó ti fi tọrẹ lágbára Ọlọ́run Olódùmarè ẹ máa mú ní àtúnú ọ̀la ẹ̀yin náà dé ipò jẹ́ pé ẹ̀yin náà máa fi owó ọkọ̀ báyìí tọ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà bí ẹ bá mi dórí mú ẹ̀yin náà ṣoríire ẹ̀yin náà ṣoríire ọ̀nà àlàfo yín gbogbo àdá ó lè yán yọrí ṣe orí àpèsè orí yín asọ̀rí o bóyá olóyè ní orí yín asọ̀rí o bóyá ẹmẹsẹ̀ ní orí yín asọ̀rí o bóyá aṣọ́bodè ní orí yín asọ̀rí o bóyá ọlọ́pàá ní orí yín asọ̀rí o bóyá ọ̀tẹlẹ̀múyẹ́ ní orí yín asọ̀rí o bóyá òṣìṣẹ́ ní òrìyìn aṣọ bóyá oníṣòro ní òrìyìn aṣọ bóyá ẹlẹ́wọ́ ní òrìyìn aṣọ bóyá olóṣìíríjì ní òrìyìn aṣọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe àdúrà yẹn á gbà wá gbogbo nǹkan tí mo wí lè ní àràárọ̀ àríbẹ̀ àṣẹbẹ̀ ọ̀ àṣẹbẹ̀ àríbẹ̀ ọ̀ gbogbo ẹni tí ẹ̀ bá dùn lénìí
ọtí mọ̀ràn gúnlẹ̀ awọ ọlọ́fin ló ń ṣe ẹnu ọtí ò kì í tí ẹ̀ ní tí lẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹnu ọtí ò kì í tí ẹ̀ ní tí lọ́gbà ọ̀rọ̀ gbogbo tí mo wílé ní àràárọ̀ mọ́ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ẹ bá mi pa búùtù dé. Mo wà nínú àwọn tí wọ́n rò wípé bí Aláàfin àtọ̀ọ̀ní bá ti ṣe papọ̀ látòrọ́ náà lọ nílẹ̀ káàárọ̀ oòjíire láì mọ̀ wípé ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀ ti tẹ́rẹ̀ ṣe àti pàápàá àwa là ń tanná wẹ́bí àwọn èèyàn ò rí wa wọn ò kà wá kún ara wọn kọ́sánná kàwá kára wọn ni wọn ò ní sọ wípé àwa kì í ṣe Yorùbá wípé òótù làwa bí àwọn kan ní Yorùbá àti pàápàá gbogbo oyè náà bá fẹ́ jẹ́lẹ̀ Yorùbá Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti fìyàn jẹ oyè kí wọ́n wá sọ pé kinní kan of Yorùbá land bí ẹ bá ti sọ bẹ́ẹ̀ ẹ ti ṣẹ̀ sófin Ọ̀yọ́ ẹ ti ṣẹ̀ sófin Aláàfin ẹ ti tàbùkù bá Aláàfin ẹ ti gba iye àtàpọ́nlé kù lára Aláàfin ẹ jẹ́ káláàfin ó níyì mọ́ ẹ jẹ́ káwọn èèyàn ka Aláàfin kún mọ́ well ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílàjì mo ti sọ nípa ẹ̀ lọ́sàn-án nǹkan ni mo tún fẹ́ sọ òun náà ni mo fẹ́ sọ ṣùgbọ́n mi ní padà sí nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn máa jẹ́ àwítúnwí asán nǹkan míì tuntun ni mo fẹ́ sọ àpilẹ̀kọ méjì ní ń bẹ lọ́wọ́ mi tí mo fẹ́ reflect lé lórí fáwọn tí wọ́n bá gbọ́ ètò tí mo ṣe lọ́sàn-án níbi tí mo ti sọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni gangan ní lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo ti download gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gangan because mo ṣá léèyàn ń bẹ̀ mo léèyàn lẹ́yìn lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni mo léèyàn lára wọn tó ń tẹ̀lé wọn wọ́n ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé àkọ́kọ́ ẹni tí wọ́n fi joyè ló dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni àwọn àgbà ní orí adẹ́tù ń pètè àrán orí adáràn ń pètè ọba kò sẹ́ni tí nǹkan rí o lọ́pọ̀lọpọ̀ ọgbà kò sẹ́ni tí kìí ṣe lọ́pọ̀ ọgbà wọ́n bá sọ pé wọ́n fẹ́ fáwọn èèyàn lámì ẹ̀yẹ wọ́n fẹ́ fún aláwọ̀dù kálukú náà ni ó mọ̀ fọkàn rò ó ní tí mo ṣe lọ́dún yìí náà tó síbẹ̀ bó bá di oṣù kẹwàá àbí kọkànlá nìsín wọ́n á ṣe Ballon d'Or ńlẹ́lẹ̀ tí Messi ti gba 8 tí Ronaldo gba 5 láwọn ọdún tí wọ́n ń fún kọ̀ọ̀kan nù wọn kò sẹ́ni tó lè sọ pọ́kàn ń balẹ̀ láàrin wọn pé mi ni wọ́n fún kálukú náà ni máa ń rò kó tọ́ sí òun nígbà tán bá score 14 goals ní Champions League tán score 40 kìíní kan goals ní La Liga wọ́n á máa wò ó pé at least tán bá fẹ́ mu lọ́dún yìí o wọ́n gbọ́dọ̀ wò ti pé mo win La Liga wọ́n gbọ́dọ̀ ti wo ti pé mo win Champions League wọ́n gbọ́dọ̀ ti wo ti pé mo win La Liga àti Copa del Rey wọ́n gbọ́dọ̀ ti wo pé mo win Champions League àti Super Cup kálukú ló máa calculate lọ́kàn ẹ̀ wọ́n máa sọ pé ó dáa o wọ́n fẹ́ fólórin Fuji ní àwọ́ọ̀dù wọ́n fẹ́ fólórin hip hop láwọ́ọ̀dù gbogbo àwọn tí wọ́n bá nominate ni wọ́n máa fọkàn sí pé ó ṣeé ṣe kó já mọ́ mi lọ́wọ́ àríkọ́ já mọ́ mi lọ́wọ́ àríkọ́ já mọ́ mi lọ́wọ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí Mr. Dọ̀tun tí ó ní Ìlàjì tí wọ́n foyè dálọ́lá àwọn èèyàn mi ti já gan-an kọ́lọ́ ń jẹ́ kí YouTube náà padà wá o Facebook ti padà wá ẹ jọ̀ọ́ bá mi share 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 kọ́lọ́ ń jẹ́ YouTube náà padà connecting kọ́lọ́ ń jẹ́ connecting.
network yẹn náà bá mi lẹ́rù mo ti bẹ̀rẹ̀ ètò ọ̀rẹ́ dèkì lórí. ẹ má bínú lórí Facebook ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ má bínú sí mi. ẹ má bínú o ẹ fún mi ìṣẹ́jú kan o ìṣẹ́jú kan ẹ dábọ̀ o ìṣẹ́jú kan. Oh wow ó padà dé ọlọ́run ṣeun. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook àbí tẹ́ wà lórí YouTube wọ́n ti lọ ẹ bá mi share program yẹn jọ ẹ bá mi share ìpàdé ẹ bá mi share ìpàdé. Now like I said Mr. Dọ̀tun Sanusi YouTube ẹ bá mi share ẹ jọ Mr. Dọ̀tun Sanusi àwọn ni ọ̀rọ̀ yẹn bá wí. Meanwhile tẹ bá mọ̀ nípa máàlù yẹn dáadáa ẹ rí wípé ìkan nínú àwọn tó ṣe é mú yangàn láwùjọ ni kò sí ní tí ẹ̀dá ní tó fi wọ́ọ̀tì oyè kan tí Dọ̀tun Sanusi ò fi wọ́ọ̀tì ẹ̀. So èmi rò wípé wọ́n ti sọ̀rọ̀ rí pẹ̀lú kábíyèsí Ọ̀ọ̀ni nípa oyè Ọ̀kánlọ́mọ Oòduà kì í sí Ọ̀kánlọ́mọ Yorùbá land Ọ̀kánlọ́mọ Oòduà wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ rí because níbẹ̀ tí Mr. Dọ̀tun tí kábíyèsí sọ ni pé kí ni tí wọ́n lọ ṣe wọ́n lọ unveil social media network àbí social media platform àkọ́kọ́ orú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà like ẹ mọ̀ pé YouTube wà Facebook wà TikTok wà Snapchat wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní platform yẹn tí wọ́n pè ní Together 2GEDA Together in fact mo ti download ẹ̀ gan o ní wọ́n lọ unveil o ńbẹ̀ ní kábíyèsí ti wá wò pé ọ̀rọ̀ Ọ̀kánlọ́mọ Oòduà yẹn ó dàbí pé a tún máa gbégbèsè lé lórí nǹkan bá débẹ̀ nìyẹn tí Mr. Dọ̀tun làwọn wá lọ sórí platform tiwọn lórí Facebook ìyẹn Jubril Dọ̀tun Sanusi tí wọn bá ti delete ẹ̀ kúrò ńbẹ̀ mo lò lọ́sàn-án mi rò pé ó ní ìdí kí n tún padà síbẹ̀ mọ́ àwọn tí n bá fẹ́ padà síbẹ̀ á jẹ́ pé mo máa fast àwọn àpilẹ̀kọ tí mo ní á jẹ́ pé mo máa fast lórí ẹ̀ náà because mi fẹ́ gba time yín púpọ̀ mọ́ nǹkan tẹ́ni yẹn kọ lélẹ́yìí Jubril Dọ̀tun Sanusi I am deeply honoured to announce that I have been officially conferred the title of Ọ̀kánlọ́mọ Oòduà by the Ooni of Ife Ọba Adéyẹyẹni Ògúnwùsì Ọ̀jájá II. This momentous occasion took place during the unveiling of Together, Nigeria's first indigenous social media and business networking platform, at the Ilaji International Hotel and Sports Resort, Ibadan. A heartfelt thank you to the Ooni for his kind words and recognition of my commitment to the cultural and economic growth of Yoruba land. Ibi tán ti lo Yoruba land nìyẹn o. Bóyá Dọ̀tun Sanusi ó mọ̀ wípé Ọ̀yọ́ ti láwọn nìkan làwọn ń jẹ́ Yoruba land.
pé àwa tó kù káwó kọ tiwa síwájú, bó bá wù wá ká máa jẹ́ Oòduà land, tó bá sì wù wá ká máa jẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire. Àwọn ò bá wa jẹ́ mọ́, àwọn làwọn ní Yorùbá land, ká yọ̀ǹdẹ̀ fáwọn. Àjọ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o, wọ́n láàjọ lò mọ́. So ibi tí Yorùbá land ti jáde nìyẹn o, kì í ṣe Ọ̀dọ́lé of Yorùbá, kì í ṣe Ọ̀kanlọ́mọ of Yorùbá land o, Ọ̀kanlọ́mọ of Oòduà land, Ọ̀kanlọ́mọ of Oòduà. Together, it's not just about connecting, it is about empowering our local businesses and showcasing our rich heritage as a platform that combines social interaction with business networking. It aims to elevate both established and emerging entrepreneurs. I am thrilled to partner with Mr. Emeka Eze on this innovative journey, bringing our unique Nigeria experience to the digital space. Let's embrace this new dawn for our digital. Now, ẹ̀yin èèyàn mi nìbàdàn, mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọ̀gbẹ́ni Ìbàdàn yìí, Ààrẹ Òǹpìtàn tilẹ̀ Ìbàdàn, Ààrẹ Òǹpìtàn Ọ̀yọ́, ó wà nínú àwọn tí yóò ti Aláàfin kó síbì kan. Àpilẹ̀kọ tó ń kọ sórí péèjì ẹ̀ Ìtàn Yorùbá, ó ní oyè tó bá ní orúkọ ilẹ̀ Yorùbá nínú, Aláàfin ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ìjẹ̀bú nínú, Àwùjalẹ̀ ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ìjẹ̀ṣà nínú, Ọwá Òbòkun Àdìmúlà ló ní. Oyè tó bá ní ilẹ̀ Mọ̀bà nínú, Òrè Ọ̀tún ló ní. Oyè tó bá ní ilẹ̀ Ifẹ̀ nínú, Ọ̀ọ̀ni ló ní. Oyè tó bá ní orúkọ ilẹ̀ Àwórì nínú, Ọlọ́fin ló ní. Ìtàn kò rújú, ẹ̀rí ló ní ìtàn, kì í ṣe àlọ́ àti àròsọ. Ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi ni pé ńgbà tó jẹ́ pé oyè tó bá ní Ilé Ifẹ̀ nínú, Ọọ̀ni ló ní, kí wá lóde tó jẹ́ pé oyè tó bá ní ilẹ̀ Yorùbá nínú, Aláàfin ló ní? Kí ni ìdí tí oyè ilẹ̀ Yorùbá fi tọ́ s'Aláàfin? Ọ̀yọ́ empire náà ni wọ́n sì ń sọ nípa rẹ̀, ni wọ́n sì ń padà sí. Àgbọ̀nrín èsì ni wọ́n sì ń jẹ lọ́bẹ̀. Wọn mọ̀ wípé Ọ̀yọ́ empire ti wó. Kò sí Ọ̀yọ́ empire mọ́, fall of Ọ̀yọ́ empire ńlọ́kù tí à ń discuss. Now, àtẹ̀jáde ìwá jáde, ìjẹ́ ń sáré kà pápápá kó lè wà on record. Wọ́n pè ní a strong response to the Alaafin's palace warning. Nínú ètò tí mo ṣe lọ́sàn-án, mo sọ gbólóhùn kan bẹ̀ ń pé ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àti amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin lórí ètò ìròyìn, ọ̀rọ̀ tó jẹ márààlú àbí lórí ètò ìròyìn, tó bá jò ń lọ́kọ kínní yìí, ọpọlọ rẹ̀ ò kún tó, làákàyè rẹ̀ dínkù, ìmọ̀ àtòríyé rẹ̀ ò sí ń bẹ̀. Ká má fọ̀rọ̀ sábẹ́ à ń sọ fúnra wa. Now, the recent publication issued from the Alaafin's palace in the name of Mr. Bode Durojaye is both deeply disappointing and wholly unacceptable. It is one thing to disagree in matters of culture or tradition, but it is another to allow reckless words laced with disrespect to be issued against an institution as sacred and enduring as the throne of Oòduà. Whoever occupies the role of speaking for a palace of that stature of Ọ̀yọ́ ought to embody wisdom, restraint, and dignity, not careless outbursts that sow division. Ẹ gbọ́ nínú ẹ̀ bó ṣe àdírẹ́sì kábíyèsí Ọ̀ọ̀ni, ẹ lọ gbé tòtí mo sí lẹ́yìn, ẹ má jẹ́ n padà síbẹ̀ mọ́. For the record, this year marks a decade since His Imperial Majesty Ooni Adeyeye Enitan Ogunwusi Ojaja II ascended the throne of Oòduà. In those 10 years, not once has the Ooni or any official voice from Ile-Ife issued a single word of disrespect against the Aláàfin or his people. Kò tí ẹ fà wáyé rí. The mutual respect between the late Aláàfin Lamidi Adeyemi III and the Ooni was clear.
never did they publicly quarrel over superiority, titles or influence. Èmi Àkàndá tún ti wá sọ fún lápọ̀lọpọ̀ ọgbà wípé kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá the second wọ́n ever refer sí bàbá Aláàfin àná as Aláàfin. Kábíyèsí Ọọ̀ni we always say bàbá Aláàfin. Ìṣe lójú Aláàfin o, Aláàfin ò sí ń bẹ, ọmọ Ọ̀yọ́ kan kò sí ń bẹ o. Lẹ́ni ìwé àtàn bá ti fẹ́ sọ̀rọ̀. Bàbá Aláàfin sọ pé bàbá Aláàfin ṣe báyìí, bàbá Aláàfin. Àpọ́nlé àti ọ̀wọ̀ nìyẹn. Ní tí wọ́n ń pè ní respect gangan nu. Ọ̀wọ̀ téèyàn fún yàn lẹ́yìn nígbà tó ń tọ̀ ń sí ń bẹ̀. Kábíyèsí Ọọ̀ni ò fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kankan sí Aláàfin tàná. Because ọbẹ̀ ní ìtàn Ògúnwùsì peace, harmony, àlàáfíà, ẹ má sọ nǹkan kan, ẹ má dẹ́ni nǹkan lóhùn, ẹ fi wọ́n lẹ̀, èèyàn kì í gbèjà Ọọ̀ni, àwọn alálẹ̀ ló máa ń gbèjà Ọọ̀ni, òótọ́ ọ̀rọ̀ ni. Lóòótọ́ làwọn alálẹ̀ ó gbèjà Ọọ̀ni, àwa kan ń bẹ tá a lè dákẹ́. Tó jẹ́ pé bí wọn ò bá ti wọ́n kún, káwa náà mọ̀ gbà láàbọ̀. Torí pé bí rọ́bà ti ń pọ̀ jù máa ń fẹ́ dòótọ́, gbogbo ń tán sọ yìí ká má wàá dá wọn lóhùn. Ayọ́ gbà wọ́n gbọ́. Ẹni tóbìnrin bá rí lobìnrin mọ̀ o. Ẹni táyé bá ń gbọ́ wọ́n ń gbọ́, ẹni táyé bá sì ń gbọ́ wọ́n ń gbà gbọ́. Ìdínú tá a sì gbọ́dọ̀ dákẹ́, kíta rẹ̀ ni ọmọ bàbá wa dákẹ́. Now, Ooni Ogunwusi has consistently extended a hand of friendship and peace, including his historic homage visit to Aalafin Adeyemi in 2016, a gesture that stands as a testament to humility and the preservation of Yoruba unity. It is therefore puzzling and indeed shameful that the present Alafin's media team would allow themselves to be dragged into petty and unfounded quarrels to attack the Ooni and Ife institution over a simple title conferral is not only unnecessary but also provocative. Honestly, pẹ̀lú àpilẹ̀kọ yẹn o, honestly, worse still, it shows a dangerous lack of understanding of Yoruba history. Honestly, ìdàkọjá pé bàbá Aláàfin ni ò ní òye ìtàn ilẹ̀ Yorùbá dáadáa, tèmi fẹ́ sís láti máa pè ní ilẹ̀ Yorùbá, mo fẹ́ máa kó papọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire, ilẹ̀ Oòduà látòní lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ lánàá yìí o. Wọn gbà wípé ilẹ̀ Yorùbá ni mo wà, wọn gbà wípé ọmọ Yorùbá ni mí mọ́, wọn gbà wípé ọmọ Oòduà ni mí, ọmọ Káàárọ̀-o-jíire ni mí. The earlier the better. Tá a bá jọ̀gbọ̀n sẹ́lẹ̀ fún, tá a bá jọ̀wọ́ ìgbọ̀n sẹ́lẹ̀ fájá, ìrànjá ní jẹ mí, ẹlẹ́dẹ̀ ní pàfọ́. Ó kọ tí ń jọ wọ́n lójú wọn. High time nìyí tá a bá yọ̀ǹda ẹ̀ fún wọn kí wọ́n jẹ́ kó yó wọn, kí wọ́n máa dá Yorùbá làǹdí wọn jẹ́. Gbogbo àrà tán bá wá dánlẹ̀ Yorùbá ní Yorùbá làǹdí wọn, káwọn nìkan máa jàǹfààní ẹ̀. Gbogbo ẹni tí ń pè fún Yorùbá nation, this is the high time kẹ́ ẹ change the topic. Oòduà nation tó bá tásìkò láti gbà á. Ilé-Ifẹ̀ is the source, the cradle, the root of all Yoruba people, including Ọ̀yọ́. Bí ó bá wá rí bẹ́ẹ̀ kàn jáde síta láti wá sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ o, Ilé-Ifẹ̀ kọ́ làwọn ti lọ o. Including Ọ̀yọ́, no serious student of history disputes this. Every Yoruba subgroup, from the Ijesha to the Ekiti, from the Gbomina to the Okun, from the Ondo to the Ọ̀yọ́, themselves trace their ancestry to Ife. The Alafin's lineage itself cannot be narrated without reference to Ile-Ife. It is therefore insulting and ignorant to pretend otherwise, or to suggest that the Ooni must justify or dilute his prerogative, his conferring chieftaincy title bearing the name of Ife or Oòduà.
The facts are simple. Ooni Ogunwusi has always tied his titles around Ife and the source. From Chief Obafemi Awolowo to Atiku Abubakar to Keshinti Adebutu, the records are there. The latest title conferred on Jubril Dotun Sanusi Okanlomo Oodua speaks for itself. Nowhere is there any imposition of Yoruba land. This was a falsehood fabricated to stir controversy. Àwọn òwúwa ni wọ́n bẹ́ǹdì mọ̀dàrú. Bó bá jẹ́ Awíkonko ni wọ́n tún ti pariwo lọ́wọ́ Awíkonko ni ó. Òrè ń bọ̀bọ̀ yẹn àti ẹ̀mọ́ tí ń ṣe gan ìjà ní ń dálè láàrin Ọọ̀ni àtàláàfin o. Ó fẹ́ bọ̀ Ọọ̀ni àtàláàfin jẹ́ ni o. Ó fẹ́ ṣe gbá ni o. Yọ́ ṣàwó ni o. Ìkòkò bàbá sàásù ni ó ṣe o. Rádàdà lẹ́nu aláìsàn tó lómi ẹja kóró. Àwọn ọmọ Ọ̀yọ́ yẹn wà provocative. Ọ̀yọ́ legacy ǹjẹ́ ọ̀dàálẹ̀ Ọlọ́run nìkan ló lè mọ̀. Bákan náà ni àwọn ẹgbẹ́ rẹ̀ náà lọ́hùn-ún. Now, what is most troubling is the silence from Aalafin palace since the release of this unfortunate publication. Máa fọ́ ní ultimatum 48 hours. Ẹ jẹ́ ìyàmọ́ pọ̀nmọ̀pọ̀nmọ̀ ìtẹ̀yìn. If indeed the statement was unauthorized or issued in error, the honourable part would have been an immediate retraction and apology. Bí nǹkan bá wá ṣẹlẹ̀ látàfin Ọ̀yọ́ látọ̀yọ́ tá a wá ń pa láàfin ọ̀mọ́ ń pa rẹ̀ Aláàfin ọ̀mọ́ ibi náà ti sọ́rí o. Ńgbà tí wọ́n bù mí so ní Òwúkúta mo ní tilẹ̀ ń tọ́lọ́ o Aláàfin lọ wájú ní Aláàfin ọ̀mọ́ o Aláàfin ọ̀mọ́ nǹkan kan pẹ́ o. Àwọn yẹn ló gbégbèsè ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí ó ṣẹlẹ̀ bàbá ọba ṣe bẹ́ẹ̀ ó kú kó wú tẹ̀tẹ̀ ní tá à ń sọ náà ni pé Aláàfin lè wà nínú kó jẹ́ pé àwọn sọ̀ǹgbè àwọn ọmọọṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ jẹ́ ni wọ́n fẹ́ impress ọ̀gá wọ́n fẹ́ impress Aláàfin tán fi ń ṣe tí kò yẹ kí wọ́n ṣe. Ilé náà wà ń kọ́ s'Aláàfin ọ̀gbọ́n ni ọ̀rọ̀ bàbá ọba kò sí rìpọ́ọ̀tù kankan láti pálàsì Aláàfin, bóyá láti bá wọn fámìlì ẹ̀kẹ́dùn ni o, bóyá láti sympathize pẹ̀lú wọn ni o, bóyá láti ṣe eléyìí láti ṣe tọ̀, kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Sáwà sọ wípé wọn ò nífẹ̀ẹ́ èèyàn tiwọn ni bí wọn ò ka ẹ̀mí èèyàn kún sẹ́mi èèyàn ọjọ́ wọn lójú. Kí ni wọ́n ń rò gangan palẹ̀ ayé? Ìgbésẹ̀ wo làwọn ń gbé nípa ilé ayé? Ọ̀nà wo ni wọ́n fi rò pé ilẹ̀ káàárọ̀ òjìrí gbọ́dọ̀ tòrò ó gbọ́dọ̀ wà nírẹ́pọ̀, a gbọ́dọ̀ fohùn ṣọ̀kan lọ́nà wo? Sáwọn tá à ń dúró dè náà rèé àti rẹ̀ ń tá a dúró dè àti rí i pé kò yẹ ká dúró dè wọ́n. Dídúró dè wọ́n fífà wá sẹ́yìn ni yóò mọ̀ mú wá ní gbogbo ìgbà. Then immediate retraction and apology. Instead, by leaving it unchallenged, the impression given is one of tacky. Ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé bàbá dá wọn lóhùn á jẹ́ pé bọ́n ṣe sọ ló ṣe rí. Ká sọ pé torí pé kábíyèsí Ọọ̀ni òkè ẹ̀ wọn jẹ́ kò sí nǹkan tó kàn àwọn àlàáfíà làwọn gbé dání. Àwa náà gbá àlàáfíà dání ṣùgbọ́n àwa ní touch of eye for eye, ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Kí bọ́n bá ṣe ń sọ wá ká má jẹ́ òtútù ká dá padà fún wọn. Tán bá ti sọ òkúta ká dá ìdàrọ́ padà. Ẹ̀ ń bá lè forí gbé kó forí gbé. So, by leaving it unchallenged, the impression given is one of tacit approval. That silence undermines the dignity of the Oyo throne and risks plunging Yoruba land into needless tension. We must remind ourselves, no Yoruba king, however eminent, has authority beyond the domain where the law of the land instaurs him. Ooni Ogunwusi is installed over Ife people by Osun State. Aalafin Owode is installed over Oyo by Oyo State. Neither has a mandate to use his office to stoke discord across the entire Yoruba nation. The times of pre-colonial rivalries and internecine wars are over.
Yoruba land today needs peace, cooperation and progress, not divisive arrogance. Ìgbéraga wọn pọ̀ bí. Ajíṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bàbá ẹnìkan. Ọ̀yọ́ ló ládé, Ọ̀yọ́ ló nílé, Ọ̀yọ́ ló lógo, Ọ̀yọ́ ló lájá, Ọ̀yọ́ ló lẹ́ran, Ọ̀yọ́ ló nígbó, Ọ̀yọ́ ló nígbà. Ìgbéraga tá a wí pọ̀. Aalafin Owode is therefore strongly advised to rein in his media handlers and ensure that the respect due to sister thrones is maintained. Leadership is not shown through boastful threats, but through humility, service and wisdom. Gẹ́gẹ́ bí kábíyèsí Ọ̀ọ̀ni àtàwọn ọba tó kù ṣe ń ṣe, ẹ̀rọ lòwú kúta ni. Kábíyèsí olówó kúta, ọ̀jọ̀gbọ́n láàrin àwọn aládé, ọba tó fẹ́ àlàáfíà, ọba tó fẹ́ ìrẹ́pọ̀. Yàtọ̀ sáwọn ọba gbátígbátí, ọba gbátígbátí. Wisdom. If the Aalafin palace persists in this needless hostility, history will judge it as a house that chooses discord over unity, arrogance over wisdom, and division over heritage. The Yoruba nation cannot afford such recklessness. We expect better. Part 1. Part 2. A strong rejoinder to the Aalafin palace insult against Ooni Ogunwusi. The recent statement issued by Mr. Bode Durojaye Media aide to His Royal Majesty Aalafin Owode has generated shock and disappointment across Yoruba land. It is disheartening that such a publication dripping with disrespect could be allowed to emanate from the palace of Aalafin Owode, yet as no less a person than His Imperial Majesty Ooni Adeyeye Ogunwusi, Jaja II, the Ooni of Ife, and Arole Oduduwa. Whoever speaks on behalf of a royal story, such as that of Oyo, must understand the weight of words. Careless and inflammatory utterances do not merely insult individuals, they endanger the fragile unity of our people. Yoruba say, ọ̀rọ̀ sísọ lákọ oníkà ló was spoken without caution can cause irreparable harm. Ọ̀rọ̀ èmi ò mọ̀ bá ṣe kọ́ yìí. This year marks by contrast, what do we see today? Instead of reciprocating, this year marks the 10 years since Ooni Ogunwusi ascended the throne of Oduduwa. In that period, never once has the Ooni or his palace uttered a word of disrespect against the Aalafin or the Oyo people. Indeed, history record that when Ooni Ogunwusi became king in 2015, one of his earliest acts was to pay homage to the then Aalafin of Oyo, Lamidi Adeyemi III, an unprecedented gesture of humility and respect. That singular act spoke volumes. If a value peace, unity, and Yoruba brotherhood above petty rivalry. By contrast, what do we see today? Instead of reciprocating love with love, Aalafin Owode's media voice has chosen to stoke hostility over a mere chieftaincy title to Okaloma Oduwa, given by the Ooni. A storm of falsehood has been fabricated. Let it be clear, the Ooni has never used the term Yoruba land in his titles, from Chief Obafemi Awolowo to Kesinti and bẹ́ẹ̀ lọ. So, it is therefore imperative that Aalafin Owode publicly disowns this reckless statement, if indeed it was unauthorized. Silence will only confirm complicity. Respect is mutual. It cannot be one-sided. The Ooni has shown respect time and again.
even to the Alafin's predecessors. If Aalafin Owode allows insult to be traded from his palace against the Ooni, history will judge him harshly as a divider rather than a unifier. Yoruba nation deserves better. We demand wisdom, restraint, and maturity from our leaders. The Ooni of Ife, as the Arole Oduduwa, remains the spiritual custodian of Yoruba unity. Aalafin Owode, as King of Oyo, must realize that his greatness will not come from belittling Ife, but from contributing to peace and progress. Tomorrow is always another day. Let today not be remembered as the day Oyo chose arrogance over unity. Dr. Adedeji Adeleye, Lagos, Nigeria, August 19, 2025. August 19, ọjọ́ kejì ọjọ́ bíi mi nù. Gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire jákèjádò àgbáyé. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà o. Ṣé mọ̀ wípé eégún kì í ní wàhálà ńgbà míì, àwọn atọ́kùnrin máa ń díjà lẹ̀ lẹ́yìn eégún. Mo ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ eégún tó jẹ́ pé àwọn atọ́kùnrin máa ń díjà lẹ̀ lẹ́yìn wọn. Káàmà lóòlù, máa wo kòtò, máa wo gégélé, máa já sí kòtò, máa já sí gégélé. Ehoro ìbà, alálàdé ìbà, ó yá ìrọ̀pọ̀ bíi tẹ̀ẹ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe máa ń dájà lẹ̀ láàrin wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí ń bá àwọn èèyàn kan ṣiṣẹ́ náà máa ń dájà lẹ̀ láàrin wọn. Àwọn olólùfẹ́ á máa dájà lẹ̀ láàrin àwọn tó ní nǹkan. Olólùfẹ́ Messi, olólùfẹ́ Ronaldo, wọ́n bá jọ pàdé nílé bọ́ọ̀lù. Ìyàn jíjà, Ronaldo ní best player, one of the best in the history. Irọ́ ni Messi ni, Messi ti máa ń gègé, irọ́ ni gbogbo ara ni Ronaldo fi gò, àtorí o, àtọrùn o, àtẹ̀yìn o, àtàyà o, àtẹsẹ̀, ẹsẹ̀ méjèèjì ló dá sí. Messi rèé, ẹsẹ̀ kan ní ń lò. Gbogbo àwọn èèyàn jíjà yẹn ni máa ń bọ̀ rẹ̀ jẹ ni, ni máa ń da nǹkan rú ni, kì í tún nǹkan ṣe. Àkàndọ̀rọ̀ Awíkonko, ìgbésẹ̀ táwọn Ọ̀yọ́ ń gbé yìí, ìṣẹ̀lẹ̀ tó mú àlàáfíà dání, ìṣẹ̀lẹ̀ tó mú rẹ̀pọ̀ dání. Èmi àtẹ̀yìn dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan méjì tá a fẹ́ nílẹ̀ káàárọ̀ oòjíire ju ìrẹ́pọ̀ lọ. Bó láti wá ṣe ìrẹ́pọ̀ ṣètò àlọ́ báyìí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ kí Aláàfin Ọba Owode àtàwọn agbẹnusọ abẹnugan amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ètò ìròyìn, ó dàbí ẹni pé àwọn náà lọ gba training. Àwọn Ṣàngó tí ń tẹ̀lé Aláàfin ti gba training, wọ́n ti ń blend díẹ̀díẹ̀. So amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí agbẹnusọ kábíyèsí náà, òun náà nílò láti lọ gba training. Ó ṣeé ṣe kọ́mọ̀jọ̀mọ Yorùbá, ó kàn lè máa jẹ́ ọkọ̀ Yorùbá, kó jẹ́ pé òye ẹ̀ nínú èdè àti àṣà ó lè má kó tó. Bóyá ṣe náà lọ mú náà wá láti Kogi, àbí bóyá láti Anambra wọn ti mú dé náà gan gbé ìwọ náà bá kábíyèsí ṣiṣẹ́, ọmọ ìgbà sálárì ọ̀kárì dúró síbẹ̀ kọ́ ọmọ tẹ̀lé kábíyèsí, àbí tí kábíyèsí bá ti fẹ́ sọ ìwọ ní kọ́ ọmọ bá ń sọ, kọ́ ọmọ bá ń kọ́. So with that, ìkọkúkọ ni ọmọ ẹ̀kọ́, ìsọkúsọ ni ọmọ sọ o. Àkàndá ló rọ̀ lẹ́nu bíi tèmi. Bẹ́ẹ̀ bá wojú aago, àágùn ti lọ o. Ẹ jẹ́ kí n máa lọ, kí n sì yọ̀ǹda ẹ̀yin náà kẹ́ ẹ máa lọ. Mo dúpẹ́ mọ́ màá lóore o pé mo láǹfààní àti bá èèyàn bíi mélòó kan sọ̀rọ̀. Mo nígbàgbọ́ pé àwọn tó kù wọ́n máa bá ń bẹ̀. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o, mi ò ní wáyé tì o, ìní jọra mi lójú lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ayẹyẹ ọjọ́ ìbí lánàá, ẹ ṣé mo dúpẹ́, mo sì máa lóore. Àánú Olódùmarè ní nǹkan ayọ̀ bẹ́ẹ̀ la máa bára wa ṣe o. Gbogbo àwa tá a máa wá síbi ẹ̀yẹ lọ́jọ́ Sunday, àní ní farapa àti wá yín àti padà yín kò ní léwu dání láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ fẹ́ wá tí ò sórí ọ̀fẹ́, Ọlọ́run rínú. Ẹ̀yin tẹ́ fẹ́ kún mi lọ́wọ́ tí ò sórí ọ̀fẹ́, Ọlọ́run rínú. Ẹ̀yin tẹ́ ti kún mi lọ́wọ́, ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àgbo. Awíkonko Development Fans Club, mo mọ rírì yín,
mo gbàdúrà wípé ìkankanú yóò ní yọkú àní fìbànújẹ́ san fúnra wa ẹ ní fi pósí gbóore yín èmi náà ní fi màtí ìgbà tọ̀dọ̀ mi lábẹ́